pẹ̀lú bí ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe fi àwọn baálẹ̀ àti àwọn ìjòyè bó ṣe fi wọ́n jọba tó sọ wọ́n di ọba aládé, pàápàá ti ọlọ́jà ti ìlú Àgbọ̀ọjà ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ọ̀rọ̀ náà ó ti di awuyewuye ńlá, ṣùgbọ́n tó jẹ́ pé ààfin Aláàfin Ọ̀yọ́ ìyẹn Aláàfin Ọ̀yọ́ ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà tí ó di awuyewuye ńlá. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá ìyún ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọjọ́ 13 oṣù kejì ọdún yìí, the 13th of February 2026, ó ní gómìnà Ṣèyí Mákindé nínú lọ gbé ọ̀pá àṣẹ àti adélé àwọn baálẹ̀ tó wà ní ìlú Ọ̀yọ́ àti àwọn ìjòyè Aláàfin kan tí wọ́n jẹ́ Ọ̀yọ́mèsì nínú lọ gbé adélé wọn lórí, tó sì jẹ́ pé pàpàǹbarì rẹ̀ ìní bí Mákindé ṣe yan ọba míì sí ìlú Ọ̀yọ́, ìyún ìlú agbègbè tí wọ́n ń pè ní Àgbọ̀ọjà ní ìlú Ọ̀yọ́, tó sì yan ọba síbẹ̀ ní Àgọ́ ìyẹn ọlọ́jà ti ìlú Àgọ́. Ọ̀rọ̀ yìí ló máa di ariwo tí kò dùn mọ́ Aláàfin Ọ̀yọ́ nínú, nítorí pé Aláàfin Ọ̀yọ́ ó ti gbé ọ̀rọ̀ lọ sí ilé ẹjọ́ gíga wípé wọn ò gbọdọ̀ jẹ́ kí Mákindé kí ó yan ọba sí ìlú Àgbọ̀ọjà, ṣùgbọ́n tó jẹ́ pé Mákindé ó ti yan Alágbọ̀ọjà báyìí ti ìlú Àgbọ̀ọjà ọba Abdulganiu Busari, yìí sì ní orúkọ kábíyèsí ìní ó ń jẹ́ báyìí, tó sì jẹ́ pé igbákejì Mákindé ọ̀gbẹ́ni Báyọ̀ Lawal ló rán láti lọ gbé ọ̀pá àṣẹ àti adé pẹ̀lú ìwé ẹ̀rí fún gbogbo àwọn tí wọ́n sọ di ọba yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ló ń retí ọ̀rọ̀ tí ààfin Ọ̀yọ́ pàápàá Aláàfin Ọ̀yọ́ tí ó sọ, ṣùgbọ́n nígbà tí ìwé ìròyìn Punch tí wọ́n láwọn pe kábíyèsí ìyẹn agbẹnusọ kábíyèsí ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé pé kí ló fẹ́ sọ lórí bí gómìnà Ṣèyí Mákindé bó ṣe ti fi ọba Abdulganiu Busari jẹ Alágbọ̀ọjà ti ìlú Àgbọ̀ọjà ní ìlú Ọ̀yọ́, níṣẹ́ ni Bọ̀dé Dúrójayé ní kò sọ̀rọ̀ ìyẹn no comment, ó ní kò sọ̀rọ̀ rárá gẹ́gẹ́ bí àṣà olórin fújì kan lọ́dún díẹ̀, no comment ní ó ní àwọn olọ́rọ̀ tí àwọn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí. Ara àwọn tí Mákindé tó fi jẹ ọba yàtọ̀ sí Alágbọ̀ọjà ti ìlú Àgbọ̀ọjà ọba Abdulganiu Busari, àwọn tó ní Alágbò ti ìlú Àgbò ọba David Oyèdìran, bàbá Ìyájì ti ìlú Ọ̀yọ́ ọba Àfọ̀njá Mukaila tóun náà sọdọba, Alájàgbà ti ìlú Ọ̀yọ́ ọba Samuel Odùrìndé, ọ̀nà ìṣókùn ti ìlú Ọ̀yọ́ ọba Isiaka Àtìlà Títílóyè, onímìlẹ̀kẹ̀ ti ìlú Mìlẹ̀kẹ̀ Ọ̀yọ́ ọba Fákàyọ̀dé Alówólé, onígbùdùgbù ti ìlú Gbùdùgbù ọba Sàláwù Oyèníran, olóòdù ti ìlú Òjòǹgbòdù ọba Ọláníyì Adégbòyè, alápàárá ti ìlú Àpáàrá ọba Tìjàní Oyèlékè, Ìbà Sàámù ti ìlú Ọ̀yọ́ ọba Lámídì Jímọ̀, Alákèìtàn ti ìlú Àkéìtàn ọba Jímọ̀ Oyèlẹ́yẹ, Ẹlẹ́pẹ̀ ti ìlú Ìṣẹ́kẹ́ ọba Abel Oyèkán àti àgbà Akin Ọ̀yọ́ ọba Àsìmíyù Jímọ̀.